A wà ní opening wa, a open logistics department, a dẹ̀ tún ní spiritual products tá à ń tà níbí yìí. Àwọn nǹkan tá a fi ń wá owó lọ́tùn lósì, Ọlọ́run ti dá egbò fún wa, ó wá depend báwa ṣe mọ̀ ọ́ lò. Láti wà effective. Natural prayer product ni o kì í ṣe jùjú, kò dẹ̀ kì í ṣe jazz, àdúrà ló ń bá ṣiṣẹ́. We are waiting for your patronage. Orúkọ tèmi ni arábìnrin Adérẹ̀mí Ellen, gbogbo èèyàn mọ̀ mí sí Nurse Mure. A wà ní opening wa, a open logistics department, a dẹ̀ tún ní spiritual products tá à ń tà níbí yìí. A ní àwọn favour product, business booster, oríṣiríṣi là ń tà spiritually. Àwọn tó fẹ́ ire, àwọn tó fẹ́ business, àwọn tó fẹ́ kí business wọn máa gbòòrò, nǹkan tá à ń tà nìyẹn. Then another department wa ní logistics, à ń deliver international, interstate, everywhere all over the world. Eléyìí ni nǹkan tá a fi mẹ́yọ̀ bí atabára àwọn tó gbé ọjà wá, a máa mẹ́yọ̀ ẹ̀ka tó send ẹ̀, ó máa wọn ìwọ̀n ní kílò. A dẹ̀ ní àwọn ọ̀kadà, àwọn rider wa tó máa bá wa ń deliver ọjà within Lagos, ọ̀kadà tó ń lò nílé. Break up secret láti wà ní Ìjàyè ọgbà Lagos. Àwọn nǹkan tá à ń tà nìwọ̀nyí, rescue soap àti rescue salt, àwọn ní rescue kit wa tá a fi ń ṣe cleansing, spiritual cleansing, awẹ̀gúnwẹ̀pẹ̀ là ń pè ní Yorùbá. Àwọn tó bá lóògùn àbí tó fẹ́ kí product ṣiṣẹ́ fún wọn, nǹkan tá a máa recommend fún wọn ní rescue soap lélẹ́yìí, a dẹ̀ ní rescue salt, ó ṣiṣẹ́ gan gidigidi. A dẹ̀ tún ní upgraded favour soap, àwọn tó ń wá àánú lọ́tùn lósì máa rìn kiri kò dẹ̀ máa ráàánú gbà, anywhere you go favour soap ní upgraded one. A ní extreme wish honey náà, eléyìí la fi ń gbàdúrà, ta dẹ̀ fi ń wish fún èèyàn tó bá wá àánú náà, ó lè fi gbàdúrà, ó lè fi wish, ó lè fi béèrè nǹkan. Natural prayer product ni o kì í ṣe jùjú, kò dẹ̀ kì í ṣe jazz, àdúrà ló ń bá ṣiṣẹ́. Láti bí náà a lọ sí àwọn presidential money soap, àwọn nǹkan tá a fi ń wá owó lọ́tùn lósì, Ọlọ́run ti dá egbò fún wa, ó wá depend báwa ṣe mọ̀ ọ́ lò. So presidential money soap wa ní presidential money rẹ̀ ó ń ṣiṣẹ́ fún owó. A ní good life kit náà, àwọn tó ń wá visa tó fẹ́ wá visa gbà. Then good life ó ní soap, ó ní powder, ó ṣiṣẹ́. Láti bí ni àwọn attraction product wa wà. Royal attraction perfume là ń pè léyìí. Ìwọ tó jẹ́ obìnrin, ọkùnrin ní ẹni kò má tà, ìwọ ṣáà ti di sára tó bá ti ń jáde, wàá attract èèyàn gidi. Èèyàn gidi ni mo pè ó, olówó tó máa favour ẹ, tó máa fún ẹ ní nǹkan bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ tún ní oil, delight attraction oil lélẹ̀, attraction náà ló ń ṣiṣẹ́ fún, ó hot gan bàjẹ́. Spiritual product ni o, prayer product, àdúrà ló ń bá ṣiṣẹ́. A ní àwọn hustling kit náà, ó ní soap, ó ní oil, hustling kit fáwọn tó ń jámájámọ́, àwọn tó ń ta ọjà ni o, ó ṣiṣẹ́ online ni o, ó ṣiṣẹ́ lórí laptop ni o, bitcoin ni o, anything, hustling kit ló ń ṣiṣẹ́ fún. So àwọn tó ń tajà, ó ní ọjà anywhere online or offline, òun ta oníbàárà yẹn, òun ta. So business booster là ń tà, ó ní business booster soap, business booster oil. Àwọ̀rọ̀ náà máa ma fa ìwò wá sí ṣọ́ọ̀bù anywhere tó bá ti ń lò, ó máa rí customer ní síbi tó ti ń ta tó lọ sí customer. Múrè ni o, Múrè ló ṣe o, Múrè ló ṣe. Múrè Cup Secret lórí Instagram. Eléyìí ò gbẹ̀yìn o, a tún ní àwọn sexual enhancement products. A ní royalty VJ mix fún àwọn obìnrin, ìwọ tó bá yẹ pé bí libido ẹ ti lò, ó dẹ̀ wá nǹkan tó lè boost ẹ̀, à ń tà. A ní VJ mix, royal VJ mix. A ní VMAX pill. Then àwọn tó bá ní infection, a máa advise wọn kó lo infection flusher, kan tó lo any aphrodisiac, sexual sweetener ló ń jẹ́ aphrodisiac. So infection flusher wa herbal product ni, natural herbal product a fi ṣe, ó dẹ̀ ṣiṣẹ́. Then a ní àwọn tó wáyé tó bí àwọn ní dryness, obìnrin ní ẹ́ o ní dryness nígbà tó bá ń bá lò pọ̀. Royal drop lélẹ̀ lubricant ni, ó máa jẹ́ kó wet, kó máa sweet, kó máa wà slimy, kó máa yọ bọ̀lọ̀.
lórí logistics wa a wà lórí Instagram @mure_logistics àti @mure_haulage_logistics lórí Instagram. ṣẹ́rí ní Mure Haulage and Logistics our professional gan àwọn professional riders lágbà a dẹ̀ fast within 30 minutes àti wà lẹ́nu ọ̀nà yẹn fọkànbalẹ̀ kò sí nǹkankan. a máa lọ òkè òkun o à ń lọ sí US, UK, Canada kò síbi tá a kì í dé all over the world tó bá ṣáà ti wà ní àgbáyé a máa débẹ̀. ẹ̀yin èèyàn mi nílé o ẹ bá wa patronize Mure Haulage and Logistics o ẹ gbọ́jà yín wá anything tẹ́ bá fẹ́ send ẹ wà ní Nàìjíríà ẹ fẹ́ send nǹkan sáwọn family yín ní abroad ẹ gbé wá sí Mure Haulage and Logistics a wà ní 8 Ìjàyè Road Ọgbà Lagos ẹ ṣé. Láti wà effective. We are waiting for your patronage. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbìn alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but inú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.